àwọn darandaran dóòlà ọmọ tí wọ́n sin láàyè. Wọ́n ti ṣàwárí ọmọ kan tí ọjọ́ orí rẹ̀ kò ju 20 lọ níbi tí wọ́n sin sí láàyè, tó sì ń jà fún ẹ̀mí ara rẹ̀ báyìí, gẹ́gẹ́ bí àwọn aláṣẹ ilé ìwòsàn tí wọ́n ti ń tọ́jú rẹ̀ ṣe sọ. Darandaran kan tó ń da àwọn ewúrẹ́ láti lọ wá oúnjẹ fún wọn ló gbọ́ ohùn ọmọ náà níbi tó ti ń ké. Nígbà tí darandaran náà súnmọ́ ibi tó ti ń gbọ́ ohùn ọmọ ọ̀hún, lórí pé abẹ́ ilẹ̀ ni ọmọ náà ti ń sunkún, tó sì ti rí ọwọ́ rẹ̀ yọ láti abẹ́ ilẹ̀. Èyí ló mú kó kàn sí àwọn èèyàn inú ìlú náà, tí wọ́n sì pe àwọn ọlọ́pàá tó hu ọmọ náà kúrò lábẹ́ ilẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá kò tíì sọ àwọn tí wọ́n fura sí lórí sísin ọmọ náà láàyè o. Ní ìlú Uttar Pradesh, ẹkùn àríwá India ni ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Ẹ̀wẹ̀, irúfẹ́ ìṣẹ̀lẹ̀ fífẹ́ gba ẹ̀mí lọ́rùn àwọn ọmọbìnrin tàbí láti máyà sí wọn wọ́pọ̀ ní orílẹ̀-èdè India látàrí àṣà wọn tí wọ́n máa ń pọ́n ọmọkùnrin lé ju obìnrin, tí èyí sì wà lára ohun tó fa ìdí táwọn ọkùnrin àti obìnrin tó wà ní orílẹ̀-èdè náà kò ṣe déédéé. Ìṣẹ̀lẹ̀ yìí tó ti ń fa awuyewuye ní ẹkùn Shajapur, tó jẹ́ ẹkùn tí èrò pọ̀ sí jùlọ ní India. Wọ́n ti gbé ọmọ náà lọ sí ilé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú ní ilé ìwòsàn ìjọba kan. Ọ̀gá àgbà ilé ìwòsàn náà, Dókítà Rajesh Kumar, sọ fún ilé iṣẹ́ ìròyìn pé ní ọjọ́ díẹ̀ sẹ́yìn ni wọ́n gbé ọmọ náà wá sí ilé ìwòsàn pẹ̀lú àwọn ìdọ̀tí tó ti kó sí nímú àti ẹnu. Ó wà ní ipò tó lágbára gan-an. Ó ń ṣe àfihàn àìsàn hypoxia tàbí èémí kò tó nǹkan lára rẹ̀ mọ́. Àwọn kòkòrò àti ẹran kan ti ń jẹ lára. Dókítà náà fi kún pé àwọn rí ìyàtọ̀ lára ọmọ ọ̀hún lẹ́yìn ọjọ́ kan tó ti ń gba ìtọ́jú, àmọ́ tó jẹ́ pé ọmọ náà ti ní àwọn àìsàn kan. Ó ní òun gbàgbọ́ pé kò pẹ́ tí wọ́n sin ọmọ náà tí darandaran náà ṣe àwárí rẹ̀, nítorí àwọn egbò tó wà lára rẹ̀ kò tíì pẹ́ rárá. Ó fi kún pé àwọn dókítà tó fi mọ́ àwọn tí wọ́n máa ń ṣe àtúnṣe ara ti ń ṣiṣẹ́ lórí ọmọ náà láti rí i pé ó padà sípò. Dókítà Kumar ní ìlera ọmọ náà kò dára rárá, àmọ́ àwọn gbìyànjú láti dá ẹ̀mí rẹ̀ sí. Ọlọ́pàá kan sọ pé gbogbo ìgbìyànjú àwọn láti ṣe àwárí àwọn òbí ọmọ náà ni kò tíì sọ èso rere. Ó ní àwọn tó wà ní ẹ̀ka ọmọdé ní ìpínlẹ̀ náà ni wọ́n ti mọ̀ nípa ọ̀rọ̀ ọmọ ọ̀hún. Ìgbà àkọ́kọ́ nìyí o tí wọ́n ń fi àwọn ọmọbìnrin sílẹ̀ láti pa wọn ní Shajapur ní India. Lọ́dún 2019, iléeṣẹ́ ìròyìn kọ ìròyìn nípa ọmọ ọwọ́ kan tí wọ́n sin láàyè sínú ìkòkò kan lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ ní ilé ìwòsàn. Àwọn dókítà ní ọmọ náà yè. India wà lára àwọn orílẹ̀-èdè tí àwọn obìnrin ti máa ń kojú ìdẹ́yẹsí jùlọ ní àgbáyé, nítorí bí wọ́n ṣe máa ń rí àwọn ọmọbìnrin bí èyí tó máa ń gbé owó lọ, pàápàá láàrin àwọn tálákà. Àwọn tó ń pè fún àyípadà bí wọ́n ṣe máa ń gbé ọmọkùnrin gẹ́gẹ́ ju obìnrin lọ túmọ̀ sí pé ọ̀pọ̀ ọmọbìnrin kì í ju oyún inú lọ tàbí kí wọ́n wà ní ọmọdé kí wọ́n tó jáde láyé. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ẹ sì má gbàgbé àwọn eré àgbéléwò tó ń bọ̀ lọ́nà gẹ̀gẹ̀ lórí móhùnmáwòrán Jígí Alára. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.